ṣá. Gbogbo ayé ló ti mọ̀ pé bèrè ọ̀sọ̀dọ̀ aláwo lórí sàràsà. Bíkìnì wọ́n ṣàdúgbò gbójú àmì títì. On the 29th to 30th of November ńlọdún wa ó máa ń wáyé. Ayẹyẹ ọdún bẹ́ẹ̀ àtàlára gbó tẹ́lẹ̀ kẹrìndínlógún ọdún 2021 túwọ̀ léde wẹ́rẹ́. Ọwọ́ lé o, ọwọ́ léde wẹ́rẹ́. Eriwo ya eriwo, àmì eriwo ya o. Àyàgbó àyàtọ̀ ṣe bọ́ mẹ́rin wọ́n sì lò ó kúkú pé. Ọdún ti pé ọdún jọ, ọdún wa wọlé déwẹ́rẹ́. Ìmọ̀láta o, òbí ayé sọ̀kì sóòtúndé. Chief Dr. Ọláwúwo Ìdòwú Ọlọ́ọ̀ni Ìfẹ́gbẹ́mìga. Àtẹ̀fíní àwọn ìgbọ́ ọ̀rá ńlá ṣe bí ọmọ òkùnkùn ké sí. Balógun lórí ìsálá èké olówó èpo. Ọmọ nkọ́lé ẹlẹ́dẹ̀ nkọ́lé ẹ̀yẹlé. Ẹ̀yẹlé náà fi jọ ẹlẹ́dẹ̀ ìpa ààbọ̀. Lékeleke gbàràdà. Aṣọ gbogbo tó kù tẹ́lẹ̀nu. Àtẹ̀fíní o. Ọmọ Ọláwúwo Àyìnlá ọmọ ìyá mi àdàbí ọ̀la kan. Nídàbí èpì ọjà. Èpì ọjà. Kọjá jàjà kọjá ilé ọ̀rọ̀ rí. Ọjọ́ tó pẹ́jà wọlé àrò tówó tọmọ ló kó wọlé yeye tó bí ẹ lọ́mọ. Èjì wẹ́rẹ́ o, èjì wẹ́rẹ́ o, òjò wẹ́rẹ́ dáhùn tó dídọ̀ fi èpì ọjà o. Àpò ìlú àpò ètò ọdún ayáwó kò níyàkọ̀ fún gbogbo wa. Lábẹ́ mi náà pájọ́ ìrọ́bì ẹ̀sọ̀ ní gùdùgbẹ́ kan. On the 28th ní kúlẹ̀ ń bọ̀ fún àtàlọ́gbò wa. On the 29th ní gbàgede Àtẹ̀fíní àwọn lord after lọ́sàgbà high school apàkan Ìdọ̀fín níwẹ̀ jẹ́wẹ́ mo ti máa wáyé. On the 30th nígbóhùn Ifá Chief Dr. Ọláwúwo ọ̀gbẹ́ ìkùlé mọ́yọ́lù tán lójú ọ̀pọ̀n. Ògbólógbò babaláwo tí forí aláṣẹ́jù fọ́pẹ̀lẹ̀. Olówó orí ọ̀pọ̀ àyíká Ifá tó yìí o. Ìyá onífá ilé ní ìfáwà. Aya rere lọ́ọ̀dì ọkọ. Àwọn èso rẹ̀ ò ní rẹ̀ dànù. Bàbá aláwọ̀ ọjọ́ wo Ifáyẹ̀mí kò ní kú mọ́ ẹ̀ lọ́wọ́. Bàbá aláwọ̀ ń fẹ́ kọ́lá díẹ̀ kan ni. A máa èjì ògbè. Èké òdòdó Ifá. Títí wá dórí ọmọ àwòsà làkọ́ Ifá kúnlé. Àwọn ènìyàn jàǹkànjàǹkàn ńlá pé ń wá síbi ayẹyẹ ọdún bá wa. Àròjọ ògùn àkàndá ọmọ àrò tí pàpà lórí igi òkòrè tí ó máa jẹ̀bi ọ̀rọ̀ yọ. Jamiu onímọ́tò ní tápàlẹ̀ pé gẹ́sà baálé àjèjì ọmọ Tógò ọ̀jáníkà Bámidélé asálù tìlú Ìdọ̀fín àti gbogbo babaláwo ìjọ Ọ̀rúnmìlà agbanilà àti ìlú Ìgbọ́ra lábẹ́ ọbẹ̀ ẹ̀la. Àwọn oníran fẹ́ bá mi ṣe ààrẹ àlá nínú ìmọ̀ ògúngún ké sí. Bàbá Mọ̀nsúrà o, òyìnbó alájọ o, Ṣífọláwò Kẹ́hìndé ẹgbẹ́ bàbá wa olówó èpo. Òṣòwùmí social club pẹ̀lú ìsàlẹ̀ lọ̀gá wà pátápátá.
àmọ̀tẹ́kùn mo kí gbogbo ẹ̀yin lóye lóko àtẹ̀sán